Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa. The baby of Oduduwa ẹ kújọ́ mẹ́ta. Ẹ̀yin mọ́mì mi, báwo ló jọjọ́ ṣe rí? A kú palẹ̀mọ́ ọdún. Hey! Ó tún ti zẹ̀ o. Tún ti zẹ̀ o. Eléyìí tún lágbára, ó tún gbẹnu tán o. Pastor Adébóyè vs Oba Ogbomosho Ati Baba Lerepaimo. Oríṣiríṣi là ń rí Nàìjíríà. Àfi kí Elédùmarè kó ṣe kíni, kó ṣàánú ẹ wo yẹrí ìgèyè. Àwọn nínú ara evangelist ṣẹ̀ṣẹ̀ dé. Ẹ tẹ̀ jẹ́ kó àkọ́kọ́ gbọ́ná ohun tó ṣẹlẹ̀ náà kí tó wá fi àjàsà tèmi sí. Mi ní fẹ́ kí fídíò igun ẹ bá wa ṣí ẹ. Ẹ̀yin pogun láyé wàhálà wà o. Ilé ayé yìí. Ẹ má ti jẹ sọ ẹjá ọkọ̀ jọ gbọ́ná. Ẹ bá wa ṣe ń gbọ́. Opinion titi yín ẹ máa kọ sí comment section. Ẹ ṣé. Mákindé, Pastor Adébóyè, ẹ gbà mí lọ́wọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ o. Lerepaimo. Ẹ wo. Ọ̀rọ̀ náà ti di ariwo gidi báyìí. Very beautiful jewelries. Ariwo ńlá pàápàá. Ó wá kú ká béèrè ẹni tó jẹ̀bi, ká béèrè ẹni tó jàre. Àbí kéèyàn kúkú ṣàlàyé ọ̀rọ̀ náà kí gbogbo ayé fọkàn ara wọn túmọ̀ aláre àti ẹlẹ́bi. Tí kò bá sì sí ẹnì kankan tó jẹ̀bi ọ̀rọ̀ káwọn ọ̀jọ̀gbọ́n mọ ohun tí wọn yóò ṣe. Kò sẹ́ni tí ò mọ Lerepaimo o. Ẹ̀dá onílé ọlá, eléré orí ìtàgé ńlá ni bàbá náà. Ọ̀pọ̀lọpọ̀ eré ni wọ́n sì ṣe. Ṣùgbọ́n eré tó dàbí pé ó gbé òkìkí bàbá yìí jáde ní Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Eré tó jẹ́ ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ ni. Fíìmù ńlá ni. Fíìmù náà sì ti jáde láti bí ọdún 1985 sí 1986. Ẹni bá wo fíìmù náà pàápàá yóò mọ̀ pé iṣẹ́ ńlá ni àwọn eléré orí ìtàgé ọjọ́ òun ń ṣe. Bẹ́ẹ̀ni. Lerepaimo fúnra ẹ̀ sọ pé fíìmù náà ló jẹ́ kí ìjọba fún òun ní oyè MON, Member of the Order of the Niger, tí wọ́n sì fi òun jẹ́ oyè ààrẹ abọ́bajọ́ ìlú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ eré náà lòun fi ń gba àpọ́nlé níbi gbogbo. Ní báyìí iléeṣẹ́ kan wá dìde wọ́n ní àwọn fẹ́ tún fíìmù náà ṣe. Wọ́n ní àwọn ti gbàṣẹ lọ́wọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Ọba náà sì ti ní kí àwọn gbé fíìmù náà jáde lákọ̀tun. Orúkọ iléeṣẹ́ onífíìmù náà ní Future Studios. Kò sí ẹni tó mọ̀, kódà aráàlú kankan kò gbọ́ kinní kan o. Lerepaimo fúnra ẹ̀ ló pe àwọn oníròyìn jọ ní ọjọ́rùú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kejìlá 2025 yìí sí ilé ẹgbẹ́ àwọn oníròyìn tó wà ní Ìyàgànkù Ìbàdàn tó ní òun lọ́rọ̀ láti bá wọn sọ. Ǹjẹ́ kí ló dé? Bàbá náà ní àwọn kan ni wọ́n fẹ́ fìyà jẹ òun. Òun sì fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà, pàápàá gómìnà Ṣèyí Mákindé, olórí ìjọ Rìdíìmù, Pastor Adébóyè, kí wọ́n gba òun lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ rẹ́ òun jẹ nígbà tí òun ti darúgbó yìí. Kò sí ẹni tí yóò gbọ́ ọ̀rọ̀ báyìí lẹ́nu bàbá àgbàlagbà tí kò ní dìde kíá. Nítorí ọjọ́ 19 oṣù kọkànlá November 19, 1939 ni wọ́n bí bàbá sáyé. Ìyẹn ni pé lóṣù tó kọjá yìí ní bàbá náà pé ọmọ ọdún 16 86. Ohun tó jẹ́ kí gbogbo àwọn oníròyìn sáré fẹ́ gbọ́ ohun tó ṣẹlẹ̀ rèé tí kálukú sì múra láti gbèjà bàbá náà ní gbogbo ibi tí wọ́n bá ti lágbára. Ni wọ́n bá ń sáré béèrè lọ́wọ́ bàbá yìí pé kí ló ṣẹlẹ̀ gan-an. Òun lòun náà bá sáré rojọ́. Ó ní jẹ́jẹ́ òun lòun wà nínú ilé òun tí àwọn kan wá bá òun o. Òun lòun bá béèrè pé kí ló dé. Ó ní wọ́n fẹ́ ṣe fíìmù Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ni. Wọ́n sì wá láti fún òun lẹ́bùn. Wọ́n sì fún òun ní mílíọ̀nù 2.5 náírà pé kí òun gbà gẹ́gẹ́ bí owó ẹ̀bùn òun. Ó ní àwọn èèyàn náà sọ pé kì í ṣe pé àwọn fẹ́ gba àṣẹ kankan lọ́wọ́ òun o kí àwọn tó ṣe fíìmù náà. Àwọn kàn fẹ́ fún un lẹ́bùn torí pé òun ni ẹni àkọ́kọ́ tó fi ìtàn náà ṣe fíìmù ni. Lerepaimo ní kó tó di ìgbà náà ẹ̀wẹ̀ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ fúnra ẹ̀ Ọba Ghandi Ọláoyè ti pe òun. Ó sì ti sọ fóun pé kí ni yóò ná àwọn láti tún eré Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ yìí ṣe tí àwọn yóò sì tún àwọn àkọsílẹ̀ kan ṣe níbẹ̀. Òun sì sọ pé iṣẹ́ náà yóò ná àwọn tó bí 100 mílíọ̀nù náírà o. 100 million. Òun ò sì wá gbọ́ kinní kan mọ́ kó tó di pé àwọn èèyàn yìí wá bá òun nínú oṣù kẹwàá ọdún tí wọ́n ní àwọn wá fún òun lówó àti pé àwọn kò nílò àṣẹ kankan láti ọ̀dọ̀ òun. Àpọ́nlé ni àwọn wá fowó náà ṣe fóun. Ó ní nígbà tí
àwọn ọmọ òun dé tí òun ṣàlàyé fún wọn. Wọ́n ní ìrẹ́jẹ ni òun lòun lè rí òun lòun ní ìtàn òun ò gbọ́dọ̀ gbà fún wọn kí òun yáa dá owó náà padà kíákíá ni. Paimo ní báyìí ni òun dá owó tí wọ́n fún òun padà tí òun sì ní kí wọ́n kọ̀wé sáwọn èèyàn náà pé kí wọ́n má dán wo iṣẹ́ òun ni. Àmọ́ nígbà tí òun kò rí kí wọ́n dáwọ́ dúró lòun ṣe wá síta láti ké gbàjarè pé kí gómìnà gba òun kí pásítọ̀ Adébóyè tó sì jẹ́ ọ̀gá fún Gandhi kí ìyẹn tó di Ṣọ̀ún náà gba òun kí wọ́n má jẹ́ kí wọ́n fi ìyà jẹ òun gbé. Lọ́rọ̀ kan gbogbo ohun tí Lerepaimo padà wá ṣe yìí àwọn ọmọ ẹ̀ ló ní kó ṣe bẹ́ẹ̀ o torí ó ti gba owó tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn tí wọ́n mọ̀ nípa ayé àwọn òṣèré olókìkí báyìí sọ nígbà tí ọ̀rọ̀ yìí jáde pé ní ọ̀pọ̀ ìgbà bí àwọn ọmọ olókìkí tàbí àwọn tí wọ́n bá súnmọ́ wọn ti máa ń fi ìfẹ́ ọkàn sí wọn tàbí ìwà akájẹju oní nǹkan lọ ba ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí àwọn èèyàn náà bá ṣe sílẹ̀ jẹ́ nìyí. Nítorí àwọn olókìkí yìí mọ ohun tí wọ́n ń ṣe bí òkìkí iṣẹ́ tí wọ́n ṣe yóò ṣe máa ràn títí ọjọ́ ayé wọn àti lẹ́yìn àwọn ni àwọn máa ń wá kiri kì í ṣe owó ibẹ̀ ni wọ́n ń ranjú mọ́ o. Bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá súnmọ́ wọn tí wọ́n súnmọ́ àwọn èèyàn yìí owó tí yóò ti bí ẹ̀yọ nìkan làwọn ń jà fún wọn kì í mọ ohun tí tọ̀hún ṣe tó fi di olókìkí. Nígbà tí èèyàn bá sọ̀kò sí òrùlé yóò gbóhùn onílé o. Ààfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ti sọ pé ọ̀rọ̀ náà kì í ṣe ọ̀rọ̀ aráàta rárá ọ̀rọ̀ agboolé àwọn ni nítorí ìtàn tí wọ́n ń sọ yìí kì í ṣe ìtàn tí Lerepaimo ti inú ara ẹ̀ kọ tàbí ìtàn tó ronú lé lórí. Ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ tó fi ṣeré ni ìtàn àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ni kì í ṣe ìtàn òun Lerepaimo. Bí ọ̀rọ̀ sì ti rí gan nìyẹn o. Eré Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ó yàtọ̀ sí eré ẹ̀dá tí bàbá yìí ṣe níbi ọdún 1976 sínú atọ́ka. Òun ló ní ìtàn tó kọ òun ló ní eré tó ṣe kò sì sẹ́nìkan tó lè bá a dù ú. Nígbà tí òun ń ṣe fíìmù Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ yìí àwọn bí Ògúndé ṣe fíìmù ayé bàbá Sàláṣe ọ̀run mòoru Adelove ṣe Kádàrá àti Taxi Driver àwọn Bello ṣe ọmọ òrukàn àti Ogun Àjàyè àti àwọn eléré ńláńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ àwọn eré kan wà tó jẹ́ eré ìtàn ìlú tàbí eré ìtàn èèyàn ńlá kan ni kò sí iye ìgbà tí àwọn eléré kò lè ṣe o. Oríṣiríṣi eléré ni yóò sì máa mú apá ibi tó bá wù wọ́n nínú ìtàn ẹni náà tàbí ìtàn ìlú náà. Èyí ló ṣe jẹ́ pé eré ẹfun ṣe tán Aníwúrà tí Ìṣọ̀lá Ògúnṣọlá ṣe Òjóládé púpọ̀ bàbá Mèrò ló ti kọ́ ṣeré náà lórí ìtàgé tó sì gbé eré náà káàkiri ilẹ̀ Yorùbá. Bákan náà ni eré Lísàbí Agbòǹgbò Àkàlà ti Abẹ́òkúta Ákí Ògúnpè ló ti kọ́kọ́ ṣeré náà tipẹ́tipẹ́ kí àwọn míín tó ṣe é. Kódà láìpẹ́ yìí ni Lateef Adédìméjì ṣe eré ọ̀hún sínú fíìmù ńlá kan. Madam Tinubu Báṣọ̀run Ògúnmọ́lá nìbàdàn ìtàn Ṣàngó Olúkòso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìtàn wọ̀nyí ìtàn àbáláyé ni wọ́n o. Ẹnikẹ́ni ló sì lè fi wọ́n ṣeré. Ibi tó jọ pé àwọn ọmọ bàbá ti gbé bàbá ṣìnà nìyẹn. Bí ẹnikẹ́ni bá wà tí yóò bá sọ pé òun lòun láṣẹ lórí ìtàn Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ tí a bá ti yọwọ́ ẹni yòówù tó bá wà lórí oyè gẹ́gẹ́ bí Ṣọ̀ún ẹni tí kinní náà tún tọ́ sí òun tàbí àwọn ọmọ ẹ̀ ní pòfẹ́sọ̀ àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Nathaniel Dúrójayé Oyèrìndé. Gbogbo ohun pátá gbogbo ìtàn pátá tí wọ́n sọ nínú eré Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ nínú ìwé tí ọkùnrin yìí kọ náà ló wà. Bí a sì ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ìwé náà wà ní Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ìwé ìtàn Ògbómọ̀ṣọ́ ni ìwé náà ń jẹ́. Yàtọ̀ sí pé Nathaniel Dúrójayé jẹ́ pòfẹ́sọ̀ àkọ́kọ́ tí Nàìjíríà ní l'Ógbómọ̀ṣọ́ ló ti ṣàgbàṣèwé. Ọmọ ilé ìgbàgbọ́ nísàlẹ̀ àfọ̀n l'Ógbómọ̀ṣọ́ níbẹ̀ ni 1875 ni wọ́n bí. Níbẹ̀ náà ló sì ti ka gbogbo ìwé ẹ̀ tó fi di tíṣà. Láàárín 1901 sí 1906 iléèwé Baptist Day School l'Ógbómọ̀ṣọ́ àti Nigerian Baptist Theological Seminary ní Ògbómọ̀ṣọ́ níbẹ̀ ló ti ń ṣe tíṣà kó tó wá lọ sí Amẹ́ríkà láti lọ kàwé tó sì kàwé tán tó tún padà wá bá wọn ní 1916 tó sì ń ṣe tíṣà ní Baptist Academy Ògbómọ̀ṣọ́. Nídìí èyí ọ̀rọ̀ tí Àkàlàmàgbò bá sọ ó dé ọ̀run ló ti wá o. Ní ti àkọsílẹ̀ ìtàn Ògbómọ̀ṣọ́ kò sí ẹlẹ́gbẹ́ Oyèrìndé. Òun ló kọ̀wé tó fi sọ ìtàn Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ yìí ní ọdún 1934 nígbà tí wọn ò tí ì bí Lerepaimo rárá. Èdè Yorùbá ló fi kọ́ kìnìún náà kò sì rújú rárá.
kọ sínú ìwé ìtàn Ògbómọ̀ṣọ́ yìí báyìí pé. Ẹ bá wa ṣí ètò. Ẹ máa wo bí tọ́rọ̀ yìí lọ. Ẹ máa wo. Ìwé ìtàn Ògbómọ̀ṣọ́ yìí báyìí pé Ògúnlọlá lé orúkọ àbísọ fún Ṣọ̀ún. Ìwà líle rẹ̀ ni ó jẹ́ kí á mú un ní ìgbèkùn lọ sí Ọ̀yọ́. Ìrẹsà la tọ́ Ṣọ̀ún nígbà tí ó di ọkùnrin ó bọ́ sí igbó lọ́dọ̀ ìran bàbá rẹ̀. Ìwàkiwà mú un sá bọ́ sí Ìkòyí kí á tún tó lé e padà sí igbó. Nígbà tí ó lé obìnrin ó bẹ̀rẹ̀ sí fi ìwà líle sílẹ̀ lẹ́yìn tí ó fi ìdí àròjẹ múlẹ̀ lábẹ́ àjàgbọ́n. Ó di olókìkí. Ní ọjọ́ kan ọkùnrin kan wá láti sin lọ́rùn pẹ́kún ìyàwó rẹ̀ lówó, kò rí owó san, olówó kò sì lọ. Ṣọ̀ún bínú, ó yọ òrùka ẹ̀rẹ́, ó fi gbá ọkùnrin náà lójú. Ṣíṣubú tí olówó ṣubú kò tún dìde mọ́. Ṣọ̀ún di apànìyàn. Ọ̀rọ̀ náà sì dé ọ̀dọ̀ Olúgbọ́n. Olúgbọ́n mú idà kan, ó fi lé orí ẹgbọ̀n ọ̀kọ̀lá. Ó gbé e fún Ṣọ̀ún láti rù ú lọ sọ́dọ̀ ọba lọ́yọ̀ọ́. Ṣọ̀ún fi ọ̀rọ̀ iṣẹ́ yìí han ọ̀rẹ́ rẹ̀. Àwọn méjèèjì mú ààrùn lọ sọ́dọ̀ babaláwo, ẹni tí ó sọ pé iṣẹ́ ikú lèyí o, ṣùgbọ́n yóò di iṣẹ́ yìí. Babaláwo di èèpo àgbẹ́ àti igi ògbògbó mọ́ idà náà. Ọ̀rẹ́ méjèèjì gba ọ̀nà Ọ̀yọ́ lọ. Wọ́n dé Ọ̀yọ́, wọ́n gbé gbogbo nǹkan náà lọ sọ́dọ̀ ọba. Àwọn ọ̀mọ̀ràn tì. Idà ní pípa ni kí á pa á. Apẹ́ sì ní yóò pẹ́ láyé. Ògbògbó ní yóò gbó. Wọ́n mú Ṣọ̀ún lọ sí ilé olóṣì. Wọ́n fi sínú túbú títí tí a ó fi rí ìtumọ̀ ọ̀rọ̀ náà. Ọba Ajagbo ni ó ń bẹ lóyè. Ó sì ṣẹ̀ṣẹ̀ ṣígun ọ̀gbọ́ọ̀rọ̀. Ogun yìí le púpọ̀. Tafàtafà kan ń bẹ tí ó ti gun ẹ̀gùn sórí igi. Ó sì fi kùrukùru ṣe agbára yí ara rẹ̀ ká. Láti inú agbára náà ni ó ti ń yọ ọrùn sókè tí ó ń tafà tí ó sì ń pa àwọn aṣáájú ọmọ ogun ọba Jagbo. Ẹlẹ́mọ̀ṣọ́ ni orúkọ ọkùnrin yìí. Atamátàsé ni. Ìròyìn dé Ọ̀yọ́. Ṣọ̀ún náà gbọ́ ìró tafàtafà yìí níbi tí òun wà nínú ilé ẹ̀wọ̀n. Ó sọ pé bí a bá lè tú òun sílẹ̀, òun yóò lọ láti kọ Ẹlẹ́mọ̀ṣọ́ lójú. Wọ́n mú un dé ààfin, ó tún sọ ti ẹnu rẹ̀. Ọba Jagbo gbà pé kí a tú u sílẹ̀. Ìrántí ọjọ́ yìí ni àwọn obìnrin baálẹ̀ Ògbómọ̀ṣọ́ máa ń ṣe nínú orin wọn tí wọn yóò máa jó ìpàǹpá títí di òní olónìí, tí wọn yóò máa sọ pé Ọba Jagbo ogun dóde o, fẹ̀rẹ̀ bí ẹkùn, ẹ̀rù la fi ń dá bara wa. A tú Ṣọ̀ún sílẹ̀. Ó gbọ̀nà àròjọ rẹ̀. Ó lọ múra. Nígbà tí ó padà dé, ogun ọba bẹ̀rẹ̀ sí wọ́ jáde bí omi. Ṣọ̀ún tẹ̀lé wọn. Wọ́n fẹ́rẹ̀ dé ibi ewu. Lé a bá nawọ́ sí Ẹlẹ́mọ̀ṣọ́, a fi hàn án lórí ẹ̀gùn tí ìyẹn wà. Á yọ ọrùn sókè, á tún mú orí sá pamọ́ sínú agbọ̀n títí ogun fẹ́rẹ̀ dé ibi tí igi náà wà. Bí Ẹlẹ́mọ̀ṣọ́ ti gbé orí sókè láti tafa rẹ̀, bẹ́ẹ̀ ni ìdè kúrò lójú ọrùn lọ́wọ́ Ṣọ̀ún. Ó sì bá Ẹlẹ́mọ̀ṣọ́ náà lọ́rùn. Ó já a lulẹ̀ lókèdè ń gbé. Ariwo ta, òkìkí ti kàn dé Ọ̀yọ́. Ọba foríjì Ṣọ̀ún, ó fún un lápò ẹ̀bìrì ọfà. Wọ́n ṣa igi ọdán wá. Wọ́n tulẹ̀ fún un lórí ilẹ̀ lẹ́bàá ọ̀dọ̀ Olúgbọ́n níbi tí ó ti ní ibùdó sí. Èrò ń lọ, èrò ń bọ̀. Níbo lẹgbẹ́ ń lọ, níbo lẹgbẹ́ kò. Láròjẹ èyí tí ó gbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ni ó di Ọ̀gbẹ́lẹ́mọ̀ṣọ́. Lẹ́yìn náà ló di Ọ̀gbẹ́màṣọ́. Nígbà ọmọdé oníwèé yìí, a ti gbọ́ tí à ń pè ìlú yìí ní Ògbómọ̀ṣọ́. Lónìí à ń pè é ní Ògbómọ̀ṣọ́. Kò sí ohun tí ó fi hàn bí Ṣọ̀ún ti ṣe tí ó gbé orí Ẹlẹ́mọ̀ṣọ́ tí ó sì fi bọ ẹnu tí ó dára ju oríkì tó wà nísàlẹ̀ yìí lọ. Bẹ́ẹ̀ ni ìwé ọkùnrin náà ti ṣe lọ. Ẹnikẹ́ni ló sì lè mú ìwé náà kó fi kọ ìtàn, nítorí oríṣiríṣi àwọn nǹkan míì tí Lérèpáímọ́ kò tilẹ̀ mẹ́nu bà rárá ló wà nínú ìwé náà. Ṣùgbọ́n Lérèpáímọ́ kò mọ ìdí tí wọ́n fi ń fẹ́ kí òun tún eré náà ṣe, kí òun sì tún àwọn ọ̀rọ̀ kan tó wà níbẹ̀ ṣe. Kò sí ohun tí wọ́n fẹ́ níbẹ̀ ju àyípadà sí ìtàn àtijọ́ náà lọ. Báwo ni Ògbómọ̀ṣọ́ ṣe jẹ́ sí orílẹ̀ Igbọ́n, Ìrẹsà
àti Ìkòyí. Ògbómọ̀ṣọ́ ti tóbi lónìí, ojú orílẹ̀ Igbọ́n àti Ìrẹsà pẹ̀lú Ìkòyí lọ. Ṣùgbọ́n kí Ṣọ̀ún tó dé, abúlé kékeré ní ibi tó wá di Ògbómọ̀ṣọ́ yìí. Ìyẹn ló jẹ́ nígbà tí Ṣọ̀ún dáràn, ohun tí baálẹ̀ sọ fún ni pé bàbá wa Olúgbọ́n yóò gbọ́ sọ̀rọ̀ yìí o, nítorí Igbọ́n ni olú ìlú, abúlé wọn ni Ògbómọ̀ṣọ́ ṣe. Ṣùgbọ́n gbogbo kìíní yìí wà nínú ìtàn àtijọ́. Àwọn tí wọ́n ń wá Lérèpáímọ́ kì í rò pé òun ló ní ìtàn, wọ́n kàn fẹ́ fi rúgbó lásán ni. Àmọ́ ọ̀rọ̀ náà ti pẹ̀ka báyìí o, kí gbogbo wa máa retí fíìmù tuntun yìí lókù. Bóyá yóò yí ìtàn Ògbómọ̀ṣọ́ padà ni, tí ọmọ yóò dàgbà tán tí yóò ní òun lòun bí bàbá òun ni o. Nígbà náà lọ̀rọ̀ náà yóò tó sọ, orí gbogbo àwọn kinní yìí wà nínú ìwé ìtàn àtijọ́ o. Ọláìwọlá Alága ló yẹ ọ̀rọ̀. Now, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ohun tí mo rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ bí ọgbọ́n ọmọdé tèmi, òun ni wípé ọ̀nà tí kábíyèsí ọba Ghandi fẹ́ gbégbà kò yẹ kó gbégbà bẹ́ẹ̀, kò yẹ. Ṣẹ́rí ilé ayé yìí, àfi k'Elédùmarè ṣàánú wa. Ẹ wo ìtàn tó ń sọ yìí, ìtàn ìlú ni, ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ ni. Níwọ̀nba ìgbà tí Ọlọ́run ti ní pé kéèyàn kan kó jẹ́ ẹni tí ó máa jẹ́ kí gbogbo ayé mọ ìtàn yẹn, kò yẹ kó gé owó onítàn kúrò ńbẹ̀ mọ́. For them to pay Baba Lerepaimo cheating ni. Baba Lerepaimo ló jẹ́ kí gbogbo ayé mọ ìtàn ìlú yìí. Bó tilẹ̀ jẹ́ pé ó ti wà tipẹ́, ṣùgbọ́n bàbá yìí ló jẹ́ kó mọ̀. Tẹ́ bá tẹ̀ wá sọ wípé ẹ fẹ́ tún wá gbé jáde, kò ń ṣe bí kẹ́ wá sọ wípé kí bàbá yẹn mà ní pánú ẹ̀ mọ́. Nígbà tí bàbá yẹn sọ ìtàn yẹn di ìlú mọ̀ọ́ká, ibo ni gbogbo owó wà, gbogbo yín pátá ẹ̀yàn mọ̀ Ògbómọ̀ṣọ́ ibo lẹ wà. Ara ohun tó máa ń sọ nìyẹn wípé epo ẹ̀gúsí ṣe kinní kó wá dohun àìjírí. Bàbá tó jẹ́ káyé mọ̀ wípé ìtàn tó lágbára bẹ́ẹ̀ yẹn ni ìtàn Ògbómọ̀ṣọ́. Bàbá yẹn ni wọ́n ti fẹ́ sọ dẹni tí wọ́n fẹ́ rí mọ̀ yìí o. Kẹ́ wo Yorùbá. Ohun tó yẹ kí Yorùbá máa gbé gẹ́gẹ́gẹ́, òun ni Yorùbá máa ń kọ̀ sílẹ̀. Bàbá ìkẹsẹ̀ wá sì ti bàbá ìdáhùn. Fíìmù yìí, a fẹ́ rí inú ẹ̀. Ìtàn ìlú wa ni. Ìwọ ló gbé síta, ló jẹ́ kí ìlú mọ̀ kára. Ó nípa tí wà kó ń bẹ̀. Ṣé mo pọ́n bẹ́tà? Ṣùgbọ́n nítorí àwọn Ògbómọ̀ṣọ́ náà ti mọ ṣẹ́ ibi tó fẹ́ ṣe, òun ló yẹ sáré lọ fún bàbá yẹn ní 7.5 million. Nígbà tẹ́ mọ̀ pé ilẹ̀ nìtàn kí lẹ lọ sanwó fún bàbá yẹn fún. Tí ó bá ṣe pé ìyànjẹ tẹ́ fẹ́ ṣe, àfi k'Elédùmarè kó ṣàánú àwa ìran Yorùbá. Tó bá jẹ́ pé òyìnbó ló ní ọpọlọ kan àbí nǹkan kan tó ti wà nílùú, kó wá jẹ́yàn kan ló dictate ẹ̀, kó wá gbé kinní yẹn síta kí gbogbo ayé rí, àwọn tó kù ẹ máa support ẹ̀. Wọn ò ní nítorí ó jẹ́ kinní ìlú wa ni o, ìwọ ló wá gbé síta nítorí àfẹ́ gbúrò ẹ mọ́ bẹ́ẹ̀. Wọ́n máa tún praise ẹ̀, wọ́n máa hànú ẹ̀, tó jẹ́ kí iye wọn ṣí láti mọ̀ wípé kinní ìlú wa ni. But look at Yorùbá, àfi k'Elédùmarè ṣàánú wa. Àwọn ọmọ bàbá Lerepaimo náà, àwọn náà ti wò ó sí pé irú fíìmù yẹn ń sìn, tó bá gbé wọ sínímà, tó gbé sórí Netflix, mo ní Netflix, tó gbé sórí Netflix, ọmọ máa gba owó lọ títí ayé àìnípẹ̀kọ́. Àwọn náà wàá fẹ́ kí tọ̀ parí, àwọn náà wàá fẹ́ jogún ẹ̀. A ní gbogbo wa ló lè Nàìjíríà, jẹ́ wàrà yẹn rí ìdíjàre. Everybody ló lè, ojú kòkòrò, nǹkan kékeré kò tó wa. If care is not taken, sẹ́yìn èèyàn àti 7.5 tó ti kó fún bàbá àti tó fẹ́ máa jẹ títa yíráyé wọn wá nínú ìkọ̀kan jẹ, àbí kì í ṣe Nàìjíríà my country. Ẹjọ́ jewelries wà ẹ́ pé eréjì ni mò ń tún kátọ̀ kan, ẹ wo pálí ńlá kan, jewelry ẹyẹ eréjì lóríṣiríṣi ló kún bẹ̀. Àwọn chain náà wà, àwọn set of chain lóríṣiríṣi ló wà bẹ̀. Èyí tẹ́ bá ti fẹ́ pele dike ọdún yóò yẹ. Ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi, ẹ wá rajà ọdún.
Christmas ṣì kù bí ọjọ́ mélòó, New Year ṣì kù bí ọjọ́ mélòó, ẹ ṣì lè rajà ọdún dẹ̀ máa débẹ̀ máa rí nǹkan yín lò fọdún, mo promise. Tẹ́ bá ti rí lò ẹ gbowó yín padà, ó ṣùwọ̀ ni, because the more béèyàn bá ṣe business ni èèyàn máa ṣe kí ni èèyàn ṣe máa blend. So bí mo ṣe business ti last year ó yàtọ̀ sí ti this year, so mo ń grow sí that I give thanks to God. Ẹ wo earring bó ṣe fine owó ìdàbí diamond, earring wọjú, gbogbo àwọn jewelries mi kò sáṣàdànù bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bá like earring tó tóbi bẹ̀bẹ̀ tó kàn jẹ́ kékèké ó wà, ẹ pè mí, gbogbo ẹ̀ ló wà available. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ African food, ẹ̀yin mọ́mì mi èdè wa ti jẹ́jẹ́ lọ gbédé wa. Wẹ́dà yẹn kò bá mi lẹ́jẹ̀ wù àtọ̀. Èdè ńláńláńláńlá big crayfish ó ti wà available. Ẹ̀jẹ̀ dání ta ló ń pè mí? Ẹ wo edé, ẹ wo pack of our edé, ẹ wo ètò tó, ẹ wo edé ńláńlá ló wà ń bẹ̀ o. Ṣé rí wọn rí dáadáa báyìí? Ṣé ti rí big crayfish ló wà ń bẹ̀ báyìí? Only small pack tí ó tó iná. This one is big pack, almost ike ọ̀dà kan. Mo dẹ̀ ti fẹ́ because mi like kéde ní dọ̀tí. Gbogbo wàhálà tí mo ṣe lánàá nìyẹn. Mo ti fẹ́, mo ti reduce gbogbo dọ̀tí ẹ̀ àtòrí ẹ̀ everything mo ti reduce ẹ̀, so kò sí dọ̀tí ń bẹ̀. Bó ṣe wà sí ẹ kọra fún mi gbóná ṣàn kan yín kẹdà sọ́bẹ̀ ni, kò sí pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń ṣà ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń fẹ́, kò sí gbogbo yẹn bẹ̀. Gbogbo wàhálà tí mo ṣe tó jẹ́ kójú mi rí pọ̀kìtì nìyẹn. So edé ni bó ṣe wà sí díẹ̀ ló kù kó pé ike ọ̀dà kan lédè tẹ̀ ń wò lọ́wọ́ mi, díẹ̀ ló kù kó pé ike ọ̀dà. So ẹ̀yin tẹ́ bá ní ìdè bá kan náà àwọn ẹja wá ńláńláńlá, àwọn ẹja ńláńláńlá náà ó wà available. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ẹja ńláńlá ọdún yóò yẹ, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe oúnjẹ ọdún, ẹ̀gúsí, ẹ wò mo ní ẹ̀gúsí 3 kg, mo ní 3 kg 2 kg, mo ní ẹ̀gúsí 2 kg, mo ní 1.5 kg ẹ̀gúsí lílọ̀ ni o, tó dẹ̀ fine, tó bá pẹ́ lé kó lè bàjẹ́. Bákan náà irú, àwọn irú tó fine tó gbá sí gbogbo àwọn tó ti ra irú lọ́wọ́ mi wọ́n mọ̀ nǹkan tí mo ń sọ. Then ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dáàdì mi, ẹ wo ìkúnlẹ̀ mi ní wẹ́bsáìtì wa ti bẹ̀rẹ̀ iṣẹ́, wẹ́bsáìtì wa ti bẹ̀rẹ̀ iṣẹ́. Kọ́ lọ túbọ̀ fún mi lálàáfíà kí n lè upload àwọn ọjà wa síbẹ̀ àti ní wẹ́bsáìtì. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátá. Actually ó yẹ kí wá launch wẹ́bsáìtì mi ni, kí wá launch ẹ̀, kẹ́yìn ìyá mi bàbá mi alálùbáríkà kẹ́ bá mi fi owó gidi launch ẹ̀, kẹ́ ọ́dà ọjà mi ní kẹ́ fún mi lówó kẹ́kọ̀ọ́ máa lọ síbẹ̀ kí ká máa launch ẹ̀ báyìí, kẹ́ ọ́dà ọjà kẹ́rajà mẹ́. But mi nípa fún yín wẹ́dà yẹn ó wù kù mi, mo pé lọ́lá gan ni kí n má sọ nǹkan mi, mo gbádùn dáadáa. Ẹ rí pé mo kàn ń gbé show gan, mo ń gbé show ni. Tẹ́ bá wò mí dáadáa ẹ ti mọ̀ pé yes wẹ́dà yẹn ó bá mi fínra, ṣe ló wọ bùbá àti ṣòkòtò tì mí, so kò jẹ́ kí n lè jà fitafita bí mo ṣe máa ń ṣe. But ẹ̀yin tẹ́ bá fẹ́ patronize mi, ẹ̀yin tẹ́ bá mọ̀ pé orí website mi lẹ ti fẹ́ lọ rajà, màá sọ fún yín website mi is www.ladykafricanstore. So ẹ pè mí, màá send the website mi sí yín, ẹ order ọjà níbẹ̀. But mi ti upload sí dáadáa, so ó better kẹ́ṣì jẹ́ ká ṣì máa ṣe náà, bóyá tó bá di January ká launch website wa ti ń ṣiṣẹ́. So àtìlẹ́yìn ìyá yìí bàbá mi náà ni, lágbára Ọlọ́run àdẹ̀ ní fàìsàn ló gbà, wẹ́dà ò ní gbòdì lára wa. Bákan náà aṣọ àwọn skirt and blouse ó ti wà, gbogbo ẹ̀yin tẹ́ máa rí skirt and blouse lára mi àlédìkẹ́ mo like skirt and blouse tó wọ̀nyí, ó ti wà available, ó ṣe mí ó dùn mí díẹ̀ pé àsìkò ọdún ni mo wá lọ ń ṣòjòjò sí, mi ráyè rànjú fẹ́ fún fòsátù fòsósì. Wẹ́dà sì ni wẹ́dà tọ̀tẹ̀ yìí, àjọ mo ti dé Canada mi ríru wẹ́dà ilé rí, aṣọ mẹ́rin kò ràn mí, mẹ́rin 4 cloth kò ràn mí, kọ́ lọ ṣàánú mi. So àwọn jewelries wa náà, ṣé kí wá gbé kámẹ́rà wá síbẹ̀ kẹ́ wá wo bí section àwọn jewelries wa ó kún ó jọjú. Mo ń bọ̀ náà ẹ̀jẹ̀ wo ti bá lè gbé kámẹ́rà síbẹ̀. Yes, ṣé ti rí báyìí section àwọn jewelries wa nìyí, àwọn set jewelries mi ò tí arrange wọn tán, ṣé ti rí, mi ò tí arrange wọn tán. We still have a lot of jewelries, òun ló wà nínú box ńbẹ̀ yẹn. So jewelries nìyí, so gbẹ̀yìn tẹ́ bá fẹ́ jewelries is available. Àwọn fine set of jewelries
òun ni. Kò sí latest designer jewelries tí Lady K ò ní. Tó bá jẹ́ àwọn simple something ní chain and pendant àti earring, àwọn simple something, gbogbo ẹ̀ ló ṣe kíni ló wà available. Ó wà available. Ṣe ti àwọn kan tó nìyẹn lẹ́yìn bẹ́ẹ̀ yẹn, ṣe ti rí báyìí. So ẹ pè mí kẹ́ wá ra ohun tá à ń tà. Àwọn wig òun lẹ̀ ń wò yìí, àwọn wig lóríṣiríṣi, àwọn wig nìyẹn, àwọn wig lẹ̀ ń wò yìí. So ẹ̀yin tẹ́ bá fẹ́ wig náà ẹ pè mí, wig wà lóríṣiríṣi làwọn wig ta ní. Iru wa ni, this is our locust beans. Our iru too is available. Fine iru. Iru tó mú yes tó gbáski ó wà available. Patronize mi, ẹ bá mi ra ohun tí mò ń tà o, ẹ wá ra ohun mò ń tà. Gbogbo àwọn expression lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́ lè fi ṣe irun ọdún, gbogbo ẹ̀ ló wà available ní Lady K African Store. Skirt and blouse làwọn eléyìí tẹ́ ń wò yìí, and they are very fine. Àwọn fine style skirt and blouse lóríṣiríṣi òun lẹ̀ ń wò yìí. So ẹ pé Lady K ẹ wá bá mi rajà o, ẹ̀yin mọ́mì mi. Ọdún ayọ̀ la máa ṣe, àníṣọdún ìbànújẹ́. Ẹ pè mí kẹ́ wá ra ohun tẹ́ bá fẹ́ o, ẹ wá ra ohun mò ń tà o, ojú òní tì yín o. So bó ṣe jẹ́ nìyẹn, ẹ pè mí o, ẹ̀yin mọ́mì mi kẹ́ wá bá mi ra nǹkan tí mò ń tà. Àwọn fine jewelries lóríṣiríṣi, ẹ wo jewelries mo ṣẹ̀ṣẹ̀ ń separate wọn, ẹ wo earrings ló kú bí báyìí, ó dẹ̀ tún ṣì kù, mo ṣì ń separate wọn lọ́wọ́ ni, mi ti separate wọn tán. Mo ṣì separate ẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀. Ṣẹ́tìrì earring ló kún bíbà òun ni, ó tún ṣì wà nínú carton. Àwọn fine jewelries lóríṣiríṣi, èyí tẹ́ bá ti fẹ́ ẹ pé Lady K Olúwaṣọ ìníwá yín tì. Tó bá dẹ̀ jẹ́ àwọn spiritual items wa náà ní ẹ̀wọ̀ ọdún tí ń lọ sópin, ọdún lọ sópin wà ní bọ́dún lọ́wọ́ lágbára Ọlọ́run. Ire àti àánú Ọlọ́run Olódùmarè á tó gbogbo wa lọ́wọ́. Ẹ jẹ́ ká tọ́jú ara wa o, kò ṣe dúró wò o, kò ṣe dúró wò o. Pàápàá tọ́dún bá ti lọ sópin báyìí, oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀. Lórúkọ Jésù àbúrò ní ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni nínú wa o. Ẹ jẹ́ ká tọ́jú ara wa. Àwọn iṣẹ́ gbogbo nìṣe tá lè lò fún protection, ọmọ lè lò, ìyàwó lè lò, ọkọ lè lò, ó wà. Àdúrà wa gbà lórúkọ Jésù. Ẹ ṣeun.